wọ́n bá ti sọ pé yọ̀ǹda ṣẹ̀rí alẹ̀ sẹ́yìn náà tẹ̀lé ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ kẹ́bí ọmọ tún torí pé ọba kìdá kan lọ́wọ́ ẹ̀yin tẹ́yìn ara yóò kírun lẹ́yìn ara yín mọ́ ẹ̀yin tẹ́ ìbára yín ṣèyàwó mọ́ tẹ́ ìbára yín kó mọ́ tẹ́ ìbára yín lọ́wọ́ mọ́ pé this generation akọ́bà Islam lẹ̀ Yorùbá ní àṣàánú rẹ̀ ẹ̀yin tẹ́ lójú tí tẹ́ mọ̀ bí wọ́n ti búra ẹni tẹ́ mọ̀ yàtọ̀ láàrin ọmọ àlè àtọmọ ọkọ Islam lẹ̀ jẹ́jẹ́ ṣẹ̀rí àtẹ̀wíhùn political undertone ẹ̀yin lẹ́mọ̀ wàhálà tó bá yín ẹ túnra yín ṣe aláìlójútì tó bá sórí social media báyìí inú yóò máa bàjẹ́ ní wá ìtẹ́mi jẹ́ mùsùlùmí bí ipá àwo íńtánẹ́ẹ̀tì àwọn other country tó wọ́n jẹ́ mùsùlùmí àrí nǹkan tí wọ́n ń gbé síbẹ̀ tó bá jí lójúmọ́ tó bá ti jí lójúmọ́ tó ra dátà 500 àléébù ọmọ ìyá rẹ̀ ní wákì. ẹni pé this generation akọ́bà Islam lẹ̀ Yorùbá ní àṣàánú rẹ̀ ẹ̀yin tẹ́ lójú tí tẹ́ mọ̀ bí wọ́n ti búra ẹni tẹ́ mọ̀ yàtọ̀ láàrin ọmọ àlè àtọmọ ọkọ ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ láti máa wẹ̀ ń gbangba lójú kèfèrí torí pé ẹ fẹ́ràn ara yín wọ́n bá ti sọ pé yọ̀ǹda ṣẹ̀rí alẹ̀ sẹ́yìn náà tẹ̀lé ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ kẹ́bí ọmọ tún torí pé ọba kìdá kan lọ́wọ́ ẹ̀yin tẹ́yìn ara yóò kírun lẹ́yìn ara yín mọ́ ẹ̀yin tẹ́ ìbára yín ṣèyàwó mọ́ tẹ́ ìbára yín kó mọ́ tẹ́ ìbára yín lọ́wọ́ mọ́ isluhu ma bayna awaykum ẹ lọ ṣàtúnṣe ara yín ẹ̀yin tẹ́yìn gan ní the proper orientation ẹ̀yin lẹ́wà ní kéèyàn máa bọ̀ wá àwọn ọ̀dọ́ pé kí akílò lọ máa sùn rárá o àmọ́ kọ́ mọ́ kìnnà bàbá tiwa ni ẹ fi Islam lẹ̀ jẹ́jẹ́ ṣẹ̀rí àtẹ̀wíhùn political undertone ẹ̀yin lẹ́mọ̀ wàhálà tó bá yín ẹ túnra yín ṣe sọ́fún sùfúfún mùsùlùmí ẹ jẹ́ kí sáfù mùsùlùmí ó kọ́ lẹ́wù náà ẹ jẹ́ ká wà lọ́dún kan kàfná ilmust bá nàbí ti wí pé kádà bíi kọ́ọ̀pù tí ó lẹ́wù ara wọn aláìlójútì tó bá sórí social media báyìí inú yóò máa bàjẹ́ ní wá ìtẹ́mi jẹ́ mùsùlùmí bí ipá àwo íńtánẹ́ẹ̀tì àwọn other country tó wọ́n jẹ́ mùsùlùmí àrí nǹkan tí wọ́n ń gbé síbẹ̀ tó bá jí lójúmọ́ tó bá ti jí lójúmọ́ tó ra dátà 500 àléébù ọmọ ìyá rẹ̀ ní wákì ákìràn nígbẹ̀yìn mìíràn aláàmọ̀tò sàkáwàtò lùmárì ibi tẹ́yìn ó ti mọ̀ pé lérí ibú lòun tí ó ti mọ̀ pọ́lọ̀ òun lè má já síbi tí ó dá òun ní kíni òun ní kẹ́dọ̀ márì fọ́tò uyúbù nọ́ọ̀sì kó o máa ma bí ẹ̀dá máa nìyẹn kù sí wà náà sí uyúbà nafsik kò wájú ọ̀rán tí pèmí náà tí ì pè mọ́ tó ẹgbẹ́ lèrò lẹ́ ń practice ní Islam tẹ́ kàkún Islam o kò sí ń tẹ́ ẹgbẹ́dẹ́ tẹ́nìkan gbà lọ yìí. náà bá ń sọ̀rọ̀ ṣẹ̀ríà ẹ jẹ́ wọ́n rí lára ọmọ wa pé títọ́ ọmọ wa yàtọ̀ ẹ jẹ́ kó rí lára ìyàwó wa pé ìtìyàwó wa yàtọ̀ ẹ jẹ́ kó rí nínú ayé wa kó yàtọ̀ káwọn gangan fúnra wọn kí wọ́n wá máa béèrè pé kí ni síkírìtì ìgbé ayé ẹ̀yin mùsùlùmí yìí but nǹkan tí ò sèfù àwa táwa gé ṣe best example ó wá dàbí tá a fẹ́ máa impose ideology táwa gan tá a practice ṣe wọ́n ké ó dàgbà àwọn ìkẹtẹ̀ tí practice ẹ wá bẹ́ impose ẹ̀rí wọ́n bá bí ọ́n tí ó dà ń kìsẹ̀rí àtọ̀wíwù ń dàgbà ayé tiẹ̀ gangan ṣùgbọ́n lónìí ẹni à ń sá bá gan ń sá lọ àgbàlagbà tá ni ó gbà wá gan ẹsẹ̀ rẹ̀ ti bọ́ wájú ẹni àdélé bá kò sí nílé mọ́ àwọn ọmọ wa rẹ̀ ni wọ́n fẹ́ wò gbèlè ta sí ẹni tó kù tí kálukú wò nísìn ẹni tá a gbọ́dọ̀ fi ṣàdúrà kọ́lọ̀ ń jáyé yín ó dàbí ayé wọn ni bóò lọ́la ó ti wá sẹ́kù bóò lọ́la wa ó ṣe wá dé ẹlẹ́ẹ̀kejì wọn kíyàmù values kí la kàkún nísìn kò sí ń ta kàkún kojú owó ọlọ́run sì dá nǹkan kan tá a pọ́nlé bí owó ọlọ́run sì dá nǹkan kan tá a ń tijú bí owó recently nǹkan kan ṣẹlẹ̀ ọ̀kan náà àwọn sẹ́nítọ̀ wà nílẹ̀ yìí ó wá lóun fẹ́ rí àwọn alálùmọ́ngìrì ọlọ́run ọba déjọ́ náà
ó sọ fún mi ó sọ fáwọn kan ó sì lọ ọ̀túnla lòun fi ọ jẹ́ ṣe àwọn kéèyàn rẹ̀ tá à ń sọ ní ìsìn tẹ́wá lọ́túnla lòun fẹ́ mìtì àwọn alálàáfà ó mì pé láàrin òní sọ́la ní invitation jáde wọ́n bá di pé wọ́n sáré tẹ lẹ́tà à ń sẹ́ndì rẹ̀ ẹni àrí sẹ́ndì sí à sẹ́ndì sms sí gbẹdá kan ní mítìn lé sẹ́nitọ̀ báyìí lọ́la yóò dùn máa kẹ́ ẹ̀pọ́n wa níbẹ̀ alima nẹ́rì out of 100% invitation ta sẹ́ndì àti lẹ́tà àwọn tó present jẹ́ 99.5. ìjọ náà wọ́n wá ní káwà mẹ́ta ká sọ̀rọ̀ abáwa Adama tani Ustaz Abdulrasaq Muhammad Jami àti abáwa Hamza Aribi wọ́n wá ní kí èmi kékeré inú okun wọn ìgbà tó ń sọ̀rọ̀ kó wọn tó bá wa sọ tó bá wa sọ ìgbà tó wá kàn mí mo ní tọ́jú èmi lójú ni pé èmi ò rò pé a lè gbé báyìí ǹjẹ́ aláàfáà kan àgbà tó kù mọ́ tàǹtìjú tó lè pè wá níjẹ̀ta sóní tí gbogbo wọn wà pé báyìí èmi ọlọ́rọ̀ tí sọ kọjá pé tí sẹ́nẹ́tọ̀ bá bá wa sọ tó fẹ́ bá wa sọ èmi ọbẹ̀ kọ́dà kó tó tún wa pé njọ́ mi káwa náà wá bára wa sọ tọ́kàn lọ́rọ̀ ara wa nígbà jẹ́ pé òun ládá lóhùn kó lo influence rẹ̀ kó fi tó wa kó jọ alimande Muhammad tó bá ṣẹlẹ̀ lọ́dọ̀ àwa tá a kéwú lọ́dọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ kéwú náà ṣé ẹ ti jú nǹkan kan dowó lọ́dún ẹ̀yin tẹ́ ẹ̀ travel bí òde mọ̀lẹ́bí tẹ́ ẹ sì lọ lù gbọ̀njákú nítorí òde ọ̀gá yín èwo la jẹ́ náwó èwo ni náwó àmì méjèèjì ẹ̀yin tẹ́ ẹ̀ rántí ìjọ tó kan tàbúrò yín mọ́ tẹ́ ẹ sì fìgbà kan gbàgbé ìjọ títọ̀ tọ̀gá yín kọ̀ tó la tẹ́ ń lóyún rẹ̀ tẹ́ ń ká àmọ́júmọ́ tábúrò yín tó wá pè yín páwọn aláàfáà dé tẹ̀ tó ní sóòní ni kíyà a ní bálù fún nǹkan kan mọ́ ju ń tọ́ bá já sówó lọ kí sì ní jówó nǹkan yẹ̀yẹ́ kan ni tí ò lè gbára ẹlẹ́kùn tó lè gbẹni tó àlejò sí ní kí sẹ́ni ó promise pé wọ́n máa bẹ pẹ̀lú rẹ̀ kọ̀ wá síbi tí ò lè yà sí ayàsọ́nà ọ̀dẹ̀dẹ̀rẹ̀ tí ò lè fìdí ìgò kọ́ ó yóò wá gba ẹni tí ó fìgbà kan sùnjọ́ kan tójú rẹ̀ lẹ̀ térí náà lẹ̀ pé wọ́n ni ọmọ bá ń sọ ọlọ́run tó dá gan ọ̀ká kú yóò fi jẹ́ kò sẹ́ni tí ò lè bù ìtókà kún ní mẹ̀ẹ̀sìn òun lẹ̀sìn ẹni ọlọ́run bá yàtọ̀ sùnbìrà mẹ́tìhì mẹ́yẹsà òun máa ń sẹ̀sà àwọn tó wọn fún ni yóò bá ní ẹsẹ̀ gírígírí nílé àńjọ̀fẹ́ kú tán ẹsẹ̀ ọ̀dà ni gbogbo ẹni tó bá lẹ́ni ńláńlá rí láyé nínú ilé wọn owó tí ń sọ yóò yé àgàgà ọlọ́mọ kéwú bá a bá láàfà àtọ́lọ̀ bá tọ sátáláìtì rẹ̀ síta àdàbí ìpele yín nìkan lọ́jà rahimallahu Sheikhana Gàsálí àwọn bàbá Mùtárù a máa bàbá Gàsálí èmi ò rírò ẹsẹ̀ tí èpè lè wa ọba àdú ó jòkó kalẹ̀ nítorí pápá ń ṣe wá sí Sunday kalẹ̀ àfi kó rí wọn samari wo ló ńlá rí tí ò ní dọ́dọ̀ fà Gàsálí àwọn ọba àdú kọ́dà àwọn olóṣèlú bí Sàràkí ti tóun ẹ̀ẹ̀mejì ni ó wà lé wa èyí tí ó wà lọ́sàn-án torí pọ́fẹ́ dára àdúgbò lóhùn èyí tí ó wà wá lóru aliwa nẹ́rí níjàmbá Gàsálí kú ibi ọkọ̀ dárù délé bá òun nìkan single handed gbogbo mọ́sáàsì ń bẹ́ lọ́rin ní ìṣe mọ́sáàsì tí wà nìkan lè ní orí kó ní táìsì nítorí ẹni ọ bẹ̀rẹ̀ rẹ̀ ńjọ́ náà èèyàn ńláńlá ni ó bù járàn àwọn tá a pọ̀ bá ti tógún tọ́gbọ̀n tó àárín kẹ̀kẹ́ ṣe kú ọ̀làjọ wọn rẹ̀ ẹrú ọlọ́nkà fáàbù Ìbàdàn lọ́mọ àṣàríkùn kẹrẹ òun ló mú lóòkàn wá láti Ìbàdàn pélé ké tóun ti parí ní dárù fi di ilé ké òsàlẹ̀kò tó fi di pátásí fi di rírẹ̀
ayé ẹ̀dùn omi kan tó bá ti sí lọ́dọ̀ yí báyìí ìtùlọ̀lìkúlì tùlù fúl gbogbo tó bá yọ wọ̀njọ́ kan bọ́lọ̀ bá lọ bẹ ní sẹ́ńtà táyé ń retí rẹ lónìí fi nǹkan òun dè é mọ́lẹ̀ pẹ̀lú kó dára rẹ fáwọn ọmọ rẹ jẹ́ kí wọ́n mọ bí ayé ń lọ di fún wa ní àkídà fún wa ní ìmánì fún wa ní tọ́pẹ̀ ní mùsùl fún wa ní kíyàm wá fi wà kún fún wọn ọjà wọn ò ní kùtà gbogbo bí wọ́n bá dé láyé àwọn náà dé yẹn alima ní Muhammad ẹ tó bá wò yóò rí pé làálà bá bá ha kutiba lahu idmilal wa dima àwọn tí ò ríro eléyìí ṣe wọ́n kú tán ìjà wọn lọlẹ̀ báyìí gbogbo nǹkan lọlẹ̀ ni ṣé bíbí kan lèmi ti ṣe útúbà yìí wọ́n bá ṣe pé náà tí wọ́n máa ń jọ́dọ̀ wọn ọba já máa ṣe yóò pọ̀ sí i ṣé màá rí sítórì wọn sọ fún yín bẹ́ẹ̀ni tí wọ́n ń ṣe útúbà lónìí ike ọmọ àbá àgbà ẹ̀kọ́ tó wà lẹ́ òlé útúbà ó lé lọ́nà mẹ́fà tí wọ́n ti ń ṣe kí báyìí ó lé mẹ́fà tí wọ́n bá já máa nǹkan kan tí wọ́n ò sì ṣẹ́wà kù sáṣẹ̀kù